gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni tó tún jẹ́ olùdásílẹ̀ Àgídìgbo FM ti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún máa ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọnìyàn pàápàá àwọn mẹ̀kúnnù ìyún Alhaji Oríyọmí Òkìkíọlá Hamzat ó mà ti sọ̀rọ̀ lórí ẹni tí ó ní kó díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì ti tú àṣírí ẹni náà wípé lẹ́yìn ìgbà tí òun gba àti ìdánilójú ẹ̀ pé kó máa jó lọ nìṣó òun wẹ̀yìn òun ni ló jẹ́ kí òun taari àyà síta tàǹdì ipò náà fẹ́ du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ táwọn kan máa ń sọ pé àtàrí àjànàkú ni kì í ṣẹ̀rù ọmọdé rárá àti rárá kì í ṣe ìròyìn mọ́ wípé ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ó ti ń súnmọ́lé bẹ́ẹ̀ ló jẹ́ pé ọdún tó ń bọ̀ òun náà ni ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò wáyé bẹ́ẹ̀ ni gómìnà Ṣèyí Mákindé tó wà lórí àlééfà báyìí yóò gbéjọba sílẹ̀ nítorí pé sáà méjì ọlọ́dún mẹ́jọ ẹ̀ yóò pé lọ́dún tó ń bọ̀ eléyìí ló jẹ́ kí àwọn èèyàn kan ti máa fìfẹ́ hàn sí ipò náà láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì jẹ́ pé kàyéfì ńlá ló jẹ́ nígbà tí Oríyọmí Hamzat tó ti ń gbé ìròyìn kiri pé òun náà fẹ́ díje du ipò gómìnà táwọn ẹgbẹ́ kan tó ń pè ara wọn ní Ọ̀yọ́ ń pè ọ́ tó sì ti ń ṣe ìpolongo fún Oríyọmí Hamzat ṣùgbọ́n lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe sátidé tó kọjá yìí ní Oríyọmí Hamzat ló fòpin sí awuyewuye nígbà tó kéde ní pápá ìṣeré Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí ó wà ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé òun yóò díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 àti pé òun ti wá jẹ́ yìí pé àwọn mẹ̀kúnnù tí wọ́n ń pe òun pé kóun wá tún ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ni ló jẹ́ kóun kéde láti du ipò gómìnà tó sì jẹ́ pé inú ẹgbẹ́ òṣèlú Accord Party ní Oríyọmí Hamzat ló ti ní òun yóò díje du ipò gómìnà lọ́dún tí ó ń bọ̀ ṣáwọ́ pa àwọn èèyàn ló ti ń wò pé ó lè jẹ́ pé ìròmí Oríyọmí Hamzat tó ń jó lójú omi onílù tó ń lùlù fún wọn ló ṣeéṣe kó wà ní ìsàlẹ̀ odò ìyẹn pé ó ṣeéṣe kó jẹ́ bàbá àsàlẹ̀ kan ni ló ní kó lọ kéde pé òun yóò dupò gómìnà ṣùgbọ́n nígbà tó ń fèsì sí awuyewuye yìí Oríyọmí Hamzat nínú ọ̀rọ̀ tó sọ lórí ètò ẹ̀ ní orí rédíò Àgídìgbo FM ni ló ti jẹ́ kó di mímọ̀ pé kò sóòótọ́ kankan nínú ẹ̀ wípé òun ní bàbá àsàlẹ̀ kan àti pé bàbá àsàlẹ̀ náà ni ló ní kóun lọ kéde pé òun yóò díje du ipò gómìnà Oríyọmí Hamzat ní àwọn mẹ̀kúnnù ni wọ́n pe òun pé kóun wá ṣe é nítorí wọ́n mọ̀ pé olódodo lòun tó sì ní ìdí èyí ìnáwó náà ṣe jẹ́ ìpè wọn onílòótọ́ ni làwọn kan gba onímọ̀ràn pé kóun má ṣe tọrùn ọrùn bọ òṣèlú ó lóun dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni náà nítorí pé ìfẹ́ ni wọ́n ní sóun ṣùgbọ́n ó ní gbogbo eléyìí ti kọjá nítorí pé òun ti kéde náà ǹjẹ́ táwa ló fún un nígboyà tí ó jẹ́ bàbá àsàlẹ̀ tó ní ó máa lọ ó ní ẹni náà ní Ọlọ́run onígbà tí àwọn èèyàn tán ní kí òun wá díje du ipò gómìnà táwọn kan ní kóun má lọ níṣẹ́ ló ń gbé ọ̀rọ̀ náà tọ̀ Ọlọ́run lọ tó ń béèrè lọ́wọ́ ẹ̀ pé òun ni kóun ṣe Ọlọ́run ló sọ fóun pé kóun lọ díje du ipò gómìnà tó sì ní nígbà tóun gba ìdánilójú àti àtìlẹ́yìn lọ́dọ̀ Ọlọ́run pé kóun lọ du ipò gómìnà ìlú jẹ́ kóun kéde láti du ipò tó tóbi jù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà.